A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Vẹ́sù márùn-ún ni ó gbé epo bẹtiró àti dísù wọ ìpínlẹ̀ Èkó láàrin awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ epo. Ìròyìn jábọ̀ wípé vẹ́sù tí ó gbé àpapọ̀ 95,000 metric tons epo bẹtiró àti dísù dé sí Àpápá àti Tinkan Island ports láàrin ọjọ́ méjì, ọjọ́ Ẹtì tí ó kọjá àti ọjọ́ Àìkú. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ìjọba àpapọ̀ ti gbẹ́sẹ̀ kúrò lórí kíkó epo wọlé láti òkè òkun bí wọ́n ti yọ̀ǹda láńsẹ̀sì 6 lẹ́yìn rògbòdìyàn kíkó epo ránṣẹ́ láti Middle East. Àwọn alágbàtà epo kan fìdí ẹ̀ múlẹ̀ fún akọ̀ròyìn wípé vẹ́sù ti ń gbé epo bọ̀ fún wọn àti wípé ọ̀pọ̀ ọkọ̀ yóò padà sí Àpápá lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí wọn kò fi ríṣẹ́ ṣe. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Rògbòdìyàn ti bẹ́ sílẹ̀ ní Eastern Cape Province ní ilẹ̀ South Africa lẹ́yìn ìfẹ̀hónúhàn tako awuyewuye tí ó dìrọ̀ mọ́ ìfinijọba ará ilẹ̀ Ìgbò pẹ̀lú bí àwọn olùfẹ̀hónúhàn ṣe ń ba ọkọ̀ jẹ́, já ṣọ́ọ̀bù tí í ṣe ti ará ilẹ̀ òkèèrè foreign nationals. Ìfẹ̀hónúhàn tí àwọn ọmọ ẹgbẹ́ Action SA, ọba, traditional leaders àti àwọn olùgbé darí lánàá ọjọ́ Ajé ni wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìtàpá sí òfin ìjọba àti ìṣẹ̀dálẹ̀. Rògbòdìyàn yìí gẹ́gẹ́ sí ní Gombe City níbi tí àwọn olùfẹ̀hónúhàn ti sọ ìfẹ̀hónúhàn di ìkọlù tí ó mú kí ọlọ́pàá dá sí láti tú wọn ká gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn SABC ṣe jábọ̀. Fọ́nrán tí wọ́n ṣe àfihàn lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X jẹ́rìí sí bí àwọn olùfẹ̀hónúhàn ṣe dáná sun ọkọ̀ àti ilé tí wọ́n ní ó jẹ́ ti àwọn ará ilẹ̀ òkèèrè tí àwọn agbófinró ń gbìyànjú àti mú kí àlàáfíà jọba. Akọ̀ròyìn láti Newzone Africa jábọ̀ wípé wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn tako ará ilẹ̀ Ìgbò ọmọ Nàìjíríà tí wọ́n fi jẹ ọba. Rògbòdìyàn yìí le débi wípé ìròyìn jábọ̀ wípé wọ́n gún oníṣọ́ọ̀bù ará Ethiopia kan, kò dín ní àwọn méjì tí wọ́n gbé re ilé ìwòsàn fún ìtọ́jú tí wọ́n ba ọ̀pọ̀ ṣọ́ọ̀bù àti ọkọ̀ jẹ́. Alága ẹgbẹ́ Action SA Arthur Trollip fìdí ìhà wọn múlẹ̀ láti ṣe lòdì sí oyè ọba jíjẹ nítorí ó ṣe lòdì sí ìṣẹ̀dálẹ̀ oyè jíjẹ ní South Africa, pàápàá jùlọ lórí àjèjì nítorí sovereign nation làwọn ní. Ó fi kún wípé ẹgbẹ́ wọn dúró pẹ̀lú àwọn aláṣẹ oyè recognized traditional authorities bí wọ́n ti ní wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ìlànà lórí ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣèjọba ní ìlànà ìbílẹ̀ traditional governance. Yàtọ̀ sí èyí, ó ní àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ níbi ìwúyè yìí bí àwọn nínú bí wọ́n ti ní àwọn ti ṣe ìdásílẹ̀ ọba jíjẹ kingship, àwọn ti ní ìlànà oyè jíjẹ tiwọn, àwọn kò ní fi ààyè gba ìdásílẹ̀ oyè jíjẹ mìíràn láti ilẹ̀ àjèjì. Ṣùgbọ́n Nigerian High Commission ní Pretoria fi àtẹ̀jíṣẹ́ léde nírọ̀lẹ́ àná láti rọ àwọn ọmọ Nàìjíríà ní South Africa kí wọ́n ṣọ́ra kí wọ́n sì wà lójú lalákàn fi ń ṣọ́rí kí wọ́n wu ìwà ọmọlúàbí láti lè dènà ìjàmbá lákòókò tí rògbòdìyàn ń lọ lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Congressman láti ilẹ̀ United States Raleigh Moore ti ṣe ìkìlọ̀ lánàá wípé bí ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà bá tẹ̀síwájú ó lè ba ìbáṣepọ̀ Nàìjíríà àti US jẹ́. Ìkìlọ̀ yìí wáyé lẹ́yìn ìkọlù alágbára ọjọ́ ìsinmi ọ̀pẹ Palm Sunday tí ó wáyé ní Jos, ìpínlẹ̀ Plateau àti Kaduna bí wọ́n ti ṣekúpa ènìyàn 27 ní abúlé Rukuba, ìpínlẹ̀ Plateau ni wọ́n mú àlejò 13 níbi ayẹyẹ ìgbéyàwó balẹ̀ ní ìpínlẹ̀ Kaduna, ṣùgbọ́n àwọn ọlọ́pàá Plateau ní ènìyàn 14 ni wọ́n ṣekúpa níbi ìkọlù tí wọ́n fi ba ayẹyẹ ìsinmi ọ̀pẹ jẹ́ láàrin ìlú. Èyí ń wáyé bí Ifásitì Jos, UniJos ṣe sún ọjọ́ ìdánwò wọn síwájú látàrí ìkọlù tí Jama'atu Nasrul Islam (JNI) ẹ̀ka ìpínlẹ̀ Plateau ṣe àpèjúwe ìkọlù alágbára yìí ní ìjákulẹ̀ ńlá sí ìgbìyànjú àlàáfíà wọn ní ìpínlẹ̀. Nígbà tí ó ń fèsì lórí ìkọlù
ìkọlù yìí lánàá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Mo kò rojú sí ìkọlù yìí gidigidi bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ara ọ̀nà kan tí wọ́n fi ń lépa àwọn Kìrìsìtẹ́nì lákòókò ẹ̀sìn. Congressman tí ó wà lára aṣojú US tí wọ́n wá ṣe ìwádìí lórí ẹ̀sùn ìṣekúpa Kìrìsìtẹ́nì ní Nàìjíríà fi kún wípé irúfẹ́ ìkọlù báyìí wọ́pọ̀ lákòókò ìsinmi ayẹyẹ Kìrìsìtẹ́nì. Bí ó ti rọ àwọn aláṣẹ Nàìjíríà kí wọ́n tètè gbé ìgbésẹ̀ láti fi dènà ìtàjẹ̀sílẹ̀ mìíràn. Àwọn tí wọ́n ṣe ìkọlù yìí ni a gbọ́ wípé wọ́n ya wọ ìlú Plateau láàrin aago 7:30 ìrọ̀lẹ́ ọjọ́ ìsinmi Ọ̀pẹ tí wọ́n ṣínà ìbọn bolẹ̀ sáàrin àwọn olùgbé. Ààrẹ ẹgbẹ́ Byram Youth Mothers Association BYM Dr. Daliop Nwantiri tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ sọ lánàá wípé ènìyàn 14 ni ó di olóògbé lójú ẹsẹ̀ síbi ìṣẹ̀lẹ̀ nígbà tí àwọn 13 mìíràn kú sí ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ti pè fún ìṣọ̀kan láàrin ẹgbẹ́ alátakò lẹ́yìn tí gómìnà àná fún ìpínlẹ̀ Kano Rabiu Musa Kwankwaso bọ̀dì sí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC. Nínú àtẹ̀jáde òní tí ó fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní Obi ti ní ìgbésẹ̀ Kwankwaso lọ ADC ṣe àpẹẹrẹ ìdàgbàsókè ńlá lórí ìgbìyànjú wọn àti tú ètò ìjọba àwarawa Nàìjíríà kọ́. Obi ní òun ṣe àbẹ̀wò sí Kano ní ọjọ́ Ajé lẹ́yìn tí Kwankwaso ránṣẹ́ sí i bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ẹ̀gbọ́n rẹ̀ àti wípé àbẹ̀wò yìí ṣe pẹ̀kírẹ̀kí pẹ̀lú ìpinnu gómìnà àná àti darapọ̀ mọ́ ẹgbẹ́. Obi tẹnu mọ́ ìdí fún ẹgbẹ́ òṣèlú àti ọmọ orílẹ̀-èdè rere kí wọ́n gbé ìkùnsínú sí ẹgbẹ́ kan fi ọwọ́ sowọ́pọ̀ láti lè yanjú ìpèníjà orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kaduna tún ti sún ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ìyọ̀ǹda bail application tí gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai pè di ọjọ́rú. Agbẹjọ́rò gómìnà àná Àgbà-amòfin Ubong Akpanu tí ó kọ̀ láti ṣàlàyé lórí ìgbẹ́jọ́ fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní kété tí ìgbẹ́jọ́ wá sópin. Lẹ́yìn èyí ni àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ICPC gbé El-Rufai kúrò nínú ọgbà ilé-ẹjọ́ pẹ̀lú ọkọ̀ Hilux funfun. Ṣíwájú àkókò yìí ni ilé-ẹjọ́ fi ọjọ́ sí ọjọ́ 21 oṣù kẹta fún ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn ìyọ̀ǹda, ṣùgbọ́n ní ọjọ́ 27 ni àjọ ICPC yọ̀ǹda rẹ̀ lẹ́yìn ikú ìyá rẹ̀ láti lè fún láǹfààní àti sin òkú ìyá Hajia Umar El-Rufai tí ó kú sí Cairo, ilẹ̀ Egypt. Nínú ìṣẹ̀lẹ̀ mìíràn ni wọ́n ti fi ojú El-Rufai ba ilé-ẹjọ́ lónìí pẹ̀lú ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ahmadu Sule lórí ẹ̀sùn tí ó bẹ̀rẹ̀ látorí àṣìlò ipò àti jìbìtì dórí ìgbìyànjú àti fi ipò darí owó ìlú. Lẹ́yìn ìgbẹ́jọ́, Kaduna ni wọ́n darí El-Rufai lọ ilé-ẹjọ́ gíga mìíràn láàrin ọgbà kan náà, ṣùgbọ́n ìgbẹ́jọ́ yìí ni wọ́n ń retí àti tẹ̀síwájú lọ́la. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ológun láti United States Army's Elite 82nd Airborne Division ti ń dé sí Middle East gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ológun US méjì ṣe sọ fún ilé-iṣẹ́ ìròyìn Reuters lánàá, tí ààrẹ Donald Trump ń gbáradì fún ìgbésẹ̀ tí ó kàn tako ilẹ̀ Iran. Reuters kọ́kọ́ jábọ̀ ní ọjọ́ 18 oṣù kẹta wípé ìṣèjọba Trump ń gbèrò àti darí ẹgbẹ̀lẹ́gbẹ̀ òṣìṣẹ́ ológun US lọ Middle East, ìgbésẹ̀ tí yóò ṣe àlékún ológun US sáàrin agbègbè Iran. Lópin ọ̀sẹ̀, ó tó 2,500 Marine tí ó dé sí Middle East. Àwọn òṣìṣẹ́ tí wọn kò fẹ́ dárúkọ ara wọn kò lè sọ pàtó ibi àwọn ológun yìí ń dorí kọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Ìyábọ̀ Òjó ti da ẹ̀bi ru Tóyìn Abraham fún bí ó ṣe tàpá sí gbèdéke àlàáfíà Peace Condition pẹ̀lú Fúnkẹ́ Akíndélé. Èyí ń wáyé lẹ́yìn ọjọ́ méjì tí Fúnkẹ́ Akíndélé kan Tóyìn Abraham lábùkù pẹ̀lú bí kò ṣe dá lóhùn níbi premiere sinimá Ìyábọ̀ Òjó. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ọjọ́ Àìkú dá awuyewuye sílẹ̀ láti ọ̀dọ̀ èrò orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ netizens tí ọ̀pọ̀ ń ké sí Ìyábọ̀ Òjó kí ó dá sí i.
nígbà tí ó máa fi dá sí i lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ní Ìyábọ̀ tí ó ní òun ti kọ́kọ́ yanjú aáwọ̀ àárín àwọn méjèèjì tẹ́lẹ̀ ṣe àfihàn wípé gbèdéke ìlàjà yìí ni ẹnikẹ́ni nínú àwọn méjèèjì ò gbọdọ̀ gbé ẹjọ́ wá sí orí ìlà ayélujára bí ohunkóhun bá ṣẹlẹ̀ kí wọ́n yanjú rẹ̀ off camera. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé Tóyìn ṣe àwọn ẹ̀sùn kan lórí múvì rẹ̀ ní sinimá bí ó ti ní àwọn kan ń gbìyànjú àti bẹbọjẹ́ fún un. Èyí ló mú àwọn olólùfẹ́ rẹ̀ nàka àbùkù sí Fúnkẹ́ tí ó dá awuyewuye tuntun mìíràn sílẹ̀. Ìyábọ̀ ní òun gbìyànjú àti yanjú èyí, òun bẹ̀bẹ̀ ké kúnlẹ̀ bẹ àwọn méjèèjì kí wọ́n gba àlàáfíà láàyè ṣùgbọ́n òun kò fẹ́ dá sí ìjà ogun àwọn méjèèjì mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.